mo kí gbogbo wa ẹ ṣeun ní pàtàkì jùlọ mo kí gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Kágbè pé a kú àṣeyẹ àjọ̀dún 20 ọdún tí a ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. Lórí ìjókòó pẹ̀lú mi mo ní ọ̀kan pàtàkì nínú àwọn tó ti tukọ̀ ẹgbẹ́ yìí látẹ̀yìnwá. Wọn ò ní pè wọ́n lálàgbà, ṣùgbọ́n mo ní nǹkan míì tí mo lè pè wọ́n tí wọn ò fi ní pè mí lẹ́jọ́. Aláàjì ni wọ́n, ṣùgbọ́n wọ́n gbà wọ́n láàyè láti dárúkọ wọn fún gbogbo wa kó má di pé mo bá yín lábà mo pè é lóko. Ẹ bá dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Aláàjì Haruna Bọ́lá, ọmọ ìlú Gídímì, àwọn tó ń sí ọjà ọmọ èmi ní ààrẹ ọmọ Yorùbá ọmọ 2022. Jẹ́ vice president ọmọ ẹgbẹ́ Yorùbá ọmọ 2018. Mo jẹ́ acting president ọmọ more than 1 year. Láàrin ẹ̀. Ẹ ti gbìyànjú náà, ẹ ti gbìyànjú. Ó dáa, ẹ ṣeun. Mo rí pé ẹgbẹ́ mọ́jọ bàjẹ́ òun lẹ́wà kò sì ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Ní àkókò tẹ́ jẹ́ ààrẹ akànfẹ́kẹ́ sọ fún wa lérèfé náà ni kí ni àwọn tó jẹ́ bí iṣẹ́ àmúṣe ní àkókò yẹn àtàwọn àṣeyọrí tí ẹni bó jẹ́ ẹyọkan ni bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta ni òun lè fẹ́ dárúkọ fún wa ká tiẹ̀ fi mọ̀ pẹ̀lú àwọn àkókò tí ẹ ti jẹ́ olùdarí ẹgbẹ́ ọmọ Yorùbá. Coming back to
They said they keep the stuff inside. Sure. They saw it outside. And they didn't take it. So it's in the house. It's the bench. It's scary. Adúpẹ́, It's scary. adúpẹ́. You said you never saw it. Outside. Where outside? Ní àkókò tí tẹ wà ń bẹ̀. Where are you? Okay, ẹ ṣeun. Ó dà, ìbéèrè kejì tí màá bí yín nítorí àkókò wa. Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ rò pé àwọn tó jẹ́ alákòóso ẹgbẹ́ ní ìsìn tí wọ́n lè gbé láti rí wípé gbogbo ètò tí wọ́n bá ń ṣe ó fi àǹfààní sílẹ̀ fún àwọn ẹlẹ́yà míì láti darapọ̀ pẹ̀lú wa nínú àwọn nǹkan tá a bá ń ṣe? Míì. Mm. Èdè kan náà pẹ̀lú tiwa. Mm. Mm. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Mm. Àgbélárugẹ láti bẹ̀. Tí ẹlẹ́yà míì. Mm. Mm. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àpéjọ wa. Mm. Láti darapọ̀. Yes. Ẹ ṣeun gan ni Alhaji, adúpẹ́. Iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe nígbà tẹ́ jẹ́ alákòóso ẹgbẹ́ kò ṣeé fojú nù rò.
a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àtìlẹ́yìn tẹ́ ṣì ń ṣe títí dé àkókò yìí náà a dúpẹ́ lọ́wọ́ yín pa tó wá pè yín ẹ jẹ́ wa láti jọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ papọ̀ ẹ ṣeun a dúpẹ́ gbogbo ntẹ́yìn náà ń ṣe tẹ́ ń dáwọ́lé yóò túbọ̀ máa yọrí sí rere ipa tẹ̀sí ń kó nínú ẹgbẹ́ ọmọ Nàìjíríà lápapọ̀ náà Olúwa túbọ̀ fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòye ẹ ṣeun a dúpẹ́. Yeah, thank you.